فما لمسيء بالهوى يتمتع فما لمسيء بالهوى يتمتع إلهي لا خيبتني أو طربتني فماذا الذي أرجو وماذا أشفع فماذا الذي أرجو وماذا أشفع إلهي لئن جلت وجمت خطيئتي إلهي لئن جلت وجمت خطيئتي فعفوك ذنبي أجل وأوسع نعم إلهي لا عذبتني أو طردتني فماذا الذي أرجو وماذا أشفع لو عذبتني ألف حجة إلهي لا عذبتني ألف حجة فحبل رجائي منك لا يتقطع إلهي لا جلت وجمت خطيئتي فعفوك ذنبي أجل وأوسع gbogbo àwa tí òdì máa yọjú sí kínní gbogbo àwa tí àánú Ọlọ́run àti ìfẹ́ tá a jọ ní sí ànábì tiwa Muhammad títí tó ń bẹ lára wa hubbu salihin ìfẹ́ àwọn ẹni rere tí ìfẹ́ àwọn ẹni rere ń bẹ lọ́kàn wa torí ọ̀pọ̀lọpọ̀ wọn ìrí ẹ̀kẹta ń bàbá wo ní kán wọn ìrí ẹ̀kẹta ń kárin wọ́n lè má da Ọlọ́run ṣẹ̀ àmọ́ wọ́n lè ṣẹ̀ lára ẹni tọ́lọ́run bá fẹ́ tó ṣe pé Ọlọ́run ní wàá máa gbanú bí lára ẹni tọ̀ àwọn èèyàn rí bẹ́ẹ̀ my Lord àwọn èèyàn rí pé látara ẹni Ọlọ́run á máa gbanú bí. Bàbá Aláàjì àgbà ṣé ẹ mọ̀ pé búlọ́ọ̀kù tá a fi mọ tọ́ílẹ̀tì òun náà la fi mọ mọ́sálásí ó kọ́ tá a pè la àfi gbọ́dọ̀ rí fín eléyìí ilé ẹ̀gbin èyí ilé Ọlọ́run la máa pè bẹ́ẹ̀ la ṣe rí. Èmi ò rí gbọ́ pé ibìkan náà ń ṣe búlọ́ọ̀kù tá a fi ń kọ́ mọ́ṣáláṣí àjọra lórí igbá náà ni àsìkò ráńdì àwọn alápẹ́ ilé Ọlọ́run ni èyí tó kó tọ̀ sínú ẹ̀ mọ́. bẹ́ẹ̀ ni ìfẹ́ àwọn ẹni rérí sí Ọlọ́run ọ̀nà tí máa ṣe fèrè ọ̀nà tí ń ṣe tí mú un jẹ tọ́lọ̀ ń wo ọ̀nà láti jọ ẹ̀ níjọ́ tó bá pàdàpàdà lọ́dọ̀ Mùsá náà kó tẹ́ ni. Àwọn Ọlọ́run tó bá ti ń ṣe bá ń ṣe mi èmi kọjá kí n fìyà jẹ ọ́ àmọ́ sẹ́pọ̀ orí ẹni tí mo fẹ́ràn fín mo kọjú sí ọ. òun lẹ́lòmíì tí ó máa ní òun pààrọ̀ jẹ rí kìyàmù lẹ́yìn mi kò sí pa ọwọ́ àbá rẹ̀ pé òun ṣẹ̀ sí kò tí ń tó fa ìsíta ẹgbẹ́ ẹni tọ́lọ́ ń gbà fún lọ́ọ́ gbà fún. bẹ́ẹ̀yẹn bá ń bẹ bí ò bá ìláhí ìlànà tá a fò àwọn ẹ̀rọ ìsinmi
فما لمسيء بالهوى يتمتع. gbogbo ayẹyẹ akí bàbá wa Alhaji àgbà tòní èmi lọ wá ń sọ ó ní mo pàdé àwọn ọmọ Alhaji àgbà ìsọkúsọ bí tá a bá ti gbẹ́gbẹ́gi náà kí ó wù mẹ́ ni ṣebí oṣù kan náà ní ń yọ àsìkò tí fi ń yọ ló já sọ lóko mi èyí tó wọ̀ náà ló yọ ẹ̀mí yẹn náà ní ń kó sára àwọn àgọ́ tí ń jẹ khalifa àmọ́ àgọ́ tí ń lo ẹ̀mí kọ̀ọ̀kan ló yàtọ̀. bàbá mo kí ẹ kú ẹrù inna sanulki alayka qawlan thaqila kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ kéèyàn ó jòkó láàyè àgbàlagbà ní ń jẹ́ bẹ́ẹ̀. mo kí ẹ kú ẹrù. subhana man a'taka ilman ma tuqa. iyo mami lára. wa sharrafaka rahmanu bil hilmi wan nada. bàbá wa Alhaji àgbà mímọ́ Ọlọ́run. subhana man a'taka ilman ma tuqa. ẹ jọ̀ọ́ ẹ dákun. wa sharrafaka rahmanu bil hilmi wan nada. kí o fẹ́ sọ mísánà àwọn alágbàáyé náà ń bẹ lórí ìjókòó yìí. subhana man a'taka ilman ma tuqa. tí wọ́n ní kí n wá sí wáàsí bí èmi sábà gbádùn ara mi tààrà ó sì nídìí ibi tí wọ́n ti pìpì ààrẹ fara ayé má múra kó o fẹ́ lọ sọ nǹkan níbẹ̀ ibi tí a ti dáṣọ fáàrí fún ọwọ́ lọ́bẹ̀ náà. subhana man a'taka ilman ma tuqa. bàbá ẹ kú àṣekún sayyadita. sayyadita lila bayi ba'da fakhariha. fakara. fanaimal ibnu waliyaba. bàbá Kuranga àgbà. sayyadita lil abayi ba'da fakhariha. fakara fanaimal ibnu waliyaba. lónìí lórílẹ̀ ayé àwọn làgbà ọmọ kí bàbá wa Alhaji àgbà wọ́n ti di 109 láyé. man sayyadita li abayi. mo fẹ́ ẹjọ́ bàbá wọn nínú. ba'da fakhariha. fakhara fanai'ma ibnu wal abayi. fakhara fanai'ma ibnu wal abayi. خلفاء الشهداء والعلماء. خلفاء الشهداء والعلماء. الله فضلكم بكل فضيلة. ilé Alhaji àgbà ló ń dákọ̀. شهدت لكم بجلالها الأعداء. شهدت لكم بجلالها الأعداء. bàbá wa àgbà Alhaji àgbà Allahu. الله فضلكم بكل فضيلة.
Vice Chancellor wa. شهدت لكم بجلالها الأعداء شهدت لكم بجلالها الأعداء. Síbẹ̀síbẹ̀ náà wọ́n tún wálé àáfàá wọn. Ìpèlẹ́jọ́ nìyí fún ọ̀dọ́ tó débi tó ti kéwú mọ́. Nǹkan mà sí ọ. الله فضلكم بكل فضيلة 109. شهدت لكم بجلالها الأعداء شهدت لكم Wọ́n tún wá kúnlẹ̀. Ẹ dákun ẹ̀yẹ jẹ́ wọn rí ìyá. Wọ́n kúnlẹ̀ jẹ́ wọn rí ìyá. أنتم شيوخ العالمين وفيكم الخلفاء والشهداء والعلماء خلفاء والشهداء شيدنا لآبائهم Ló bá tán. بعد فضلهم. Èmi ti rí wáàsí. Wọ́n ní tí àwọn lẹ́gbẹ̀ẹ́ bàbá làwọn àjòkó sí àwọn tó bẹ́ẹ̀. ابن الآباء فخرا فنعيال ابن الآباء. Àwọn àgbé àgbọn sẹ́gàgà alájí àgbà. Wọ́n ní mo kọ́ n ní jókòó ti àfáà mi. الله. أنتم شيوخ العالمين وفيكم الخلفاء والشهداء والعلماء. Pẹ̀lú àgbàlagbà ara. Àwa lọ lè fìyàn lẹ́ẹ̀kan náà. Bàbá oníkan ẹ̀wọ̀ wáàsí ńlá tó yẹ ká mú lọ lé. Yàtọ̀ sọ́jọ́ orí ẹni orí jẹ tó tún bí àwọn ọmọ tó yàn. Àwọn gangan rí jẹ ọmọ ti wá yàn. Tó ti bẹ́ẹ̀ wọ́n gbé gírímọ́ fún àfa wọn. شيدت للآباء. Ìwọ tẹnu rẹ fẹ́ lu mọ́ ìwọ ti dàgbà ń ṣe láàrin ajá náà sí i. Ìwọ tẹnu rẹ fẹ́ lu mọ́gùn. Ọ̀wọ́n á pèsè ẹjọ́ tẹ bí àlífà àfa yín. Olóńjọ náà búrẹ́dì àti tíì ní aha fún wa. Ọ̀ sí oríire. Ọwọ́ arọ́ máa fà rẹ̀ pé lọ́mọ tó ti jòkó láàyè bàbá ńlá yín. Ọjọ́ tá a ti bí ọmọ màálù ní ti sẹ́gbẹ́ ìyè ewúrẹ́. Ìwọ tó ṣerú gírímọ́ǹkà ìwèrè bá ọba tí dọ́ èdè wọn kéwù ni. Ẹni tí wọn ò lè yọ tán bàbá rẹ kúrò láyè rẹ tó kọ́ rí fín. Bẹ́ẹ̀ bá rí fín ó fẹ́ yọ foundation kúrò lára ilé rẹ nù. Kí ni yókù ó ṣe? Ó dilẹ̀. شيدت للآباء Ọ̀rọ̀ mi ò ní oògùn tó nílé ọ̀rọ̀ ni mo wà. بعد فخرها. Mo kí bàbá wa ẹ́míà. Okùn méjì. Ó kẹ̀kẹ́ tó kilẹ̀ dáadáa. Wallahu ya'simuka minan nas. لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. Mo kí bàbá wa ìmáàmù àgbà jẹ́ Al-Bashir. جاء البشير مبشرا بقدومه فملئت من قول البشير سرورا. تالله لو قناة بشير بموجتي لو وهبتها ورأيت ذاك يسيرا. ẹ bá ń kí bàbá grand commander wa nù ìyìnbá àná kí ó lárí kìyàmọ̀ èmi ló kan lọ́hùn
ẹ̀tún wọn lọ ní igbe fún kódà kì í so kàn mí tó bá kàn ọ́ tọ́lọ́ bá ní ó kàn ọ́ yóò yẹ̀ náà ni. تالله لو قنالي بشير بموجتي. yóò bá a máa kòwé kan wọn ní kò máa gùn ló lẹ sí ìwọ tó máa gùn ọ̀rọ̀ owó ra díẹ̀ ẹnìkan wá rẹ̀ sí oṣù mẹ́ta ó ní bó ṣe gbé ẹsí kalẹ̀ kò máa gùn àmọ́ ló ní nǹkan rẹ̀ ó tàbí òtẹ́ kò máa gùn ló lẹ sí ẹ̀tọ́ náà bá fún ní nǹkan lónìí ó ní òfin ní àwa lára tàláhì. تالله لو قنالي بشير بموجتي. nǹkan dáa kò dáa sáyé láti kọ̀rẹ́tì ọlọ́run òun tọ́lọ́run ti parí yẹ́nyẹ́ mi tó ti parí ẹ̀ ọwọ́ fẹsẹ̀ hànà bí adìẹ láyé nì tó bá ti ń jẹ kúkọ́ lọ bọ́lọ́run tó bá rí ìpààrọ̀ mọ́ padà bọ̀ ayé bóyá nìkan ti kú rí ìran yín tó padà wáyé. mo kí bàbá o bàbá èmi ń ṣe wáàsí ni àmọ́ ń tẹ́ bá ní sọ ní sọ náà. لوهبتها ورأيت ذاك يسيرا. mo kí gbogbo àwọn akéwì yọrí ní Ọbatul Markazi yìí báńkì babaláyé kékeré ń gbọ́ tí bàbá wà tí bàbá oníwà sí àgbáyé ṣe kí ọ náà bàbá oníwà sí àgbáyé náà kí ọ bẹ́ẹ̀. إسلام حلم المشاكل فلا شيخنا قاموس للعلم آدم alórí التأليف مرب بواتي إمام خطيب المسجد المتفنن مدير لمركز أجيج مفاضل مدير لمركز أجيج مفاضل إلهي فرحمه وزيد فيضا يميه بأعلى فراديس لكل الفضائل. bàbá aláàjì àgbà ní kí gbogbo tẹ́ ń jí àgbà lé kò ní dàrú báyìí lọ́wọ́. آمين. bó o lọ rí. بأعلى فراديس لكل الفضائل. mo wá kí bàbá mi bàbá tèmi ẹni tí ó pè mí lọ́mọ aláàjì àgbà ó dára lọ́wọ́ mi. أبي يا حبيبي أنت سري يا أبي. bàbá tèmi èmi ọmọ aláàjì àgbà. أبي يا حبيبي Dr. Kaduna èmi ọmọ aláàjì àgbà lèmi. أنت سري adékìlẹ́kù يا أبي. mo pè mí aláàjì àgbà à ń tàṣí rí. أبي يا حبيبي أنت سري يا أبي. mílíọ̀nù bàbá aláàjì àgbà làṣírí tèmi. nínú ilé yìí náà ni kúrọ́ lójú ẹ̀ tí ó jà ọ́ nínú ilé yìí náà ni. أنت سري يا أبي. bẹ́ẹ̀ ṣáà ṣe lọ nínú ilé yìí ni lókè lápáyé bàbá ń sọ ọjọ́ náà kékeré táwọn lọ́dọ̀ rẹ̀ kú omi àwọn akọ ó wá kèmí wọn báyìí bàbá Allahu Akbar bó lọ wí. أبي يا حبيبي ayára أنت سري يا أبي. nínú ilé yìí náà ni. أبي أنت عنواني أبي أنت مذهبي. bàbá sọ́njọ́ náà lọ nínú ilé lápá mi lókè bàbá mú yìí wọ́n sì ní mo bu àyà ọ́ bu ẹ̀yìn ní tiẹ̀. أبي يا حبيبي. bàbá wọn pé àfa àgbàwọ́fà amú mi wá wọ́n tún fi mí sọ́fà wọ́n lọ àwa náà tún dáàbà àfa ńlá padà síbẹ̀ gbogbo sẹ́tà ṣe ní ọ̀fà tó gun ó lè dẹ́wọ́n ti gbà fún ọ. أبي dáwọ́lá wa tí ò ráàyè fẹsẹ̀ múlẹ̀ lọ́fà orí rẹ lọ́nà wọn ti rí mọ́lẹ̀
irin sì ni ó fi rí mọ́lẹ̀ tí ò ní ṣe wú. Ya habibi anta sirri ayabi. Mo wá na certificate yìí fún ẹ báyìí bàbá náà fi síbẹ̀ o ń jọ́ tí a lọ bọ́ lọ́run sẹ́wọ̀n Razaki wá pè mí pé a ti fẹ́ máa palẹ̀ mọ́ wá mú certificate yẹn díjọ́ tí a fi lọ bọ́ lọ́run kò kúrò lórí bẹ́ẹ̀ dàrá jí àgbà. Abi anta ummi wani abi anta malhabi. Ta ló ní òsì nǹkan ọ̀pàdé ẹ̀ tó ní nǹkan tó pọ̀ sí ọ̀la ni. bàbá alájí àgbà làṣírí tèmi tí n bá tiẹ̀ ní bíbí ibi tọ́lọ̀ ń gbọ́rọ̀ mi gbà ó jẹ́ rí bíbí lò. Allah. tí a bá bí ìyẹn dáńkọ́ tó bá sì sọ̀yà aṣọ funfun wọ́n ṣe é dà ẹ̀yẹ kíbọ̀ nù gbẹ́wò tí ò wá ní bàjẹ́ tabajọmọ ìmáàmù ńkọ́ ẹni tó tọ́ a ló járí lẹ́gbẹ̀ẹ́ tó bá tọ́ a bí wèrè ọ̀fọ̀ ní ti tú wọn ní ti yarí pé àfẹ́lẹ̀ yìí mà. Abi ya habibi anta sirri ayabi. Abi anta wani abi anta malhabi. èmi mọ́sí àbíkẹ́ ò sí tèmi ń dààmú lórí ẹ̀ bàbá aláìjẹ́ àgbà mo gbé síwájú sálàjì àgbà ṣe yìí rí èmi ń ṣe é lọ́nu torí ọ̀táyìn oróyìn fẹ́mi èmi ò mọ̀ wọ́n aláìjẹ́ àgbà mo mà bàbá òsì ní sẹ́ńtì ò dáa wọ́n yé ṣẹ̀ṣẹ̀ kúṣe. Falawla kalama asa'ad. bá sọ náà bá aláìjẹ́ àgbà bó ni wọ́n ti pé màmá àgbà máa wọlé. لولاك لم أسعد ولولاك لم أنل. bó ni ti jèrè tí mo jèrè. مرادي من الدنيا ولا كل مقصدي. bàbá táwọn ọgbà wọn fọn sàárè níwájú ọkọ̀ ẹ̀yà fún lọ́nà ìmọ̀ àgbà ní bọ̀ bá àmọ́ lo nọ́mbà tí fìrìn àgbáyé yípo. مرادي من الدنيا. ọ̀rọ̀ kọjá pé mo ń lọ nọ́mbà ìwé lókè pẹ̀lú nọ́mbà ń gbà mí mo ń lọ Kaduna nù kò sí nọ́mbà èmi ní àdẹ́ntìtì ara mi sọ ọ̀rọ̀ ojú mi ọ̀rọ̀ alájẹ́ àgbà ń bẹ̀. مرادي من الدنيا ولا كل مطلبي. àbí أبي أنت مرآتي. àbí أنت kúndìwàtì àbí bàbá alájí àgbà أنت مرآتي. ẹ̀yin gẹ́gẹ́ nínú rà ayé mi ti ń wò sílẹ̀ alájí àgbà mu wàsá. أبي أنت مرآتي. jẹ́mọ́ tí mìíràn bá ti bàjẹ́ yóò bẹ́ǹdì rẹ̀ àbí kó fa inú rẹ̀ ya yóò sì ọ́ bọ̀ sí rí àbí kó jáyà rẹ̀ ó wú tí nǹkan sì sí ọ́. bàbá lèmi ń wò táyé mi fi tọ́ bó ń wá wo bàbá pé òun gbọ́dọ̀ ṣe tí wọn ò ṣe kí wọ́n mọ̀ ní ọmọ àdà lájí àgbà ni wọ́n. أبي gbogbo ọmọ tá a ti lè fi bú àfáà rẹ̀ yóò ṣe orí ibú. أبي أنت قدوتي. bàbá alájí àgbà bàbá wọn gbọ́ tí ibi tí ẹ wà anta kòdùwàtì ẹ̀yin lèmi ń wò ẹ̀yin ni role model mi disciple yìí ni mí ẹ̀yin mo fẹ́ jọ. وأدبتني wọ́n àdàbùtà ní كما طاب منك kàtà àdùbí. bàbá èmi ò sọ tẹlomi ìwọ náà wí tí ẹ̀kọ́ mi ní ẹ̀kọ́ njọ́ kan bẹ tẹ́ ọ̀kan sanwó lékè ń bì náà fáwọn bá dà wá jáde ẹ má dalẹ̀ bàbá sì káwọ́ lékè níbí ẹ wá ń gbólẹ̀ ń lọ sanwó ni dáhùn rẹ ẹ̀yìn afẹ́ ẹ̀rí pẹ́ ẹ̀gbọ́n náà máa tẹ ọrọ́jú kẹ ní wọ́n máa lọ ẹ̀ tú lékè ó dá owó wọn èmi san. وأدبتني. bàbá ní ẹ̀rí pẹ́ ẹ̀gbọ́n òòsàn náà ṣe ń lé ẹlòmí ó rọ́jú wálé kéwù ni ẹ wá ní o máa lọ wọ́n kàn ní jòkó ó dá bá náà àkúfẹ́ ọlọ tẹ́lẹ̀. وأدبتني كما طاب منك تأدبي. adigunlẹ́kùn ẹ wá kọ́ mi ní ẹ̀kọ́ ẹ̀gbọ́n tọ́wọ́ bàtà àdùbì
kọ́ mi ní ẹ̀kọ́ rẹ̀ dandan bàbá òní ká lọ mẹ́ wáyé pa àgbẹ̀ wá rí mọ́lẹ́ pé mo fẹ́ lórí lágbà 1000 wà lọ àkókò wá rí àwọn kàtàǹpá kún wà rí wa tí bàbá sẹ̀rọ̀ á wà kàn bí ẹ̀ wáyé ìjọ àyè á rí torí bí tí wọ́n ti bí ọ̀ papọ̀ mo tẹ́lẹ̀ mi kó wálé kí ò dẹrùn ọ̀dàdá jẹ̀gbà ló ti dánù àpótí lè rú nǹkan wà mọ́dà yìí là. wà á dẹ̀rẹ̀ tani kàmọ́tọ́ bàmí kàtà àdùnmí. bàbá ẹ̀yin ni mò ń kíw. januba ṣàmàlà ọ̀tún ayé ò sí ayé irú àlàjì àgbà wọn. ìyẹn sì kí bàbá rẹ kó ṣòfò bó ṣe bu ó pe bàbá rẹ bó ṣe fẹ́ pè ní kí ni bàbá mi lólówó ju nàìjíríà kò yẹ kó jẹsẹ̀ mọ́lẹ̀ pé tiẹ̀ náà ní nǹkan mi. tẹ̀gbẹ́lẹ̀ yìí kì í sórí ibú. ṣe bá ní irú àlàjì àgbà rí èmi kò sí irú wọn àmọ́ lọ́dọ̀ tèmi kò sí irú wọn. lọ́dọ̀ tiẹ̀ náà kò sí irú bàbá rẹ kò sí irú ìyá rẹ kálukú polú ẹni òbí ni. ọmọ tó bá ní bàbá òun ló kéré jù láyé orí ibú tiẹ̀ lórúkọ jù. ومثلك لا في مشرق أو بمغرب ومثلك لا في مشرق أو بمغرب. mo fi yẹn kí bàbá o. ومن كان من أهل الكمال يحب أن يكون أخوه مثله في الكمال. àmọ́ wo yìí lẹ́ẹ̀mẹ́ta torí òun fẹ́ kọ́ ọmọ kiri àwọn ọmọ dákun. mo kí bàbá Lágége gbogbo ẹ̀dá tí wọ́n máa gbọ́ wá sí mi every Thursday bí ṣètò nù. wọ́n ní mo kí Aláàjì àgbà mo kí bàbá Lágége mo kí bàbá Lágbàjì mo wá tún kí àwọn àáfàá tó kọ́ wọn torá àrí ké pé wọn ò láàfáà ọlọ́ọ̀kì ọ̀fẹ́ polo sí àáfàá wọn ni ọlọ́ọ̀fẹ́ polo àáfàá wọn ni nígbà tí yẹn bá ń bẹ ní tó wá kan tí àná ńlá tó wá tó ta àwọn sẹ́ni ó kan tí àná ní wọn lónìí iṣẹ́ ọwọ́ rẹ ló fi hàn gbà náà nù táwọn fáwọn ò bá kọ́ ọ ní bí wọ́n ṣe pẹ́ tó láyé ó kọ́ wọn lè má pẹ́ tó báyìí mọ́ ọlọ́ọ̀fẹ́ sì kí o kọ àwọn àáfàá wọn ni wọ́n á kí my lord ìgbé wọn ló kún wọn kí bàbá dáadáa adájọ́ tí ò ṣe bí adájọ́ kó tó délẹ̀ wọ́n ti délẹ̀ ẹlòmí ò tí ì dépò kan mọ́ kó fáìlì ó ti sí èrè. alá ayú ìsánù. alá ayú ìsánù. iyyaka warrada. فإنك لا تخفى من خافيا فإنك لا تخفى من الله خافيا. ẹni tí ń gbọ́ mi kó yóò ń bá nàbì jákèjì ń gbọ́. إياك والرداء فإنك لا تخفى من الله خافيا. mo kí gbogbo ìyá tẹ bí tí mi mọ gbogbo ìyá tẹ bí mi ní ẹni masare ọmọ àmín ayé òsì ní gbóná mọ yìí. àmín. فإنك لا تخفى من الله خافيا. ẹ sì yorùbá níbi kó dùn mọ́ mi mọ́. náà. ألا أيها الإنسان إياك والرداء. my lord ẹ̀yin lẹ ní tí yẹn lè fi parun lọ́wọ́. ọlọ́run ká ẹlòmíì fún rẹ̀ ló parẹ́ ẹ̀rún ìmìníwàásí tó gùn lónìí. náà. فإنك لا تخفى من الله خافيا. iyyaka warrada wá sí àkọ́kọ́ nù ó ní wọ́n tó ń bẹ́ ń bì sọ́ra mọ́lọ́tọ́ ọba tí òjò parẹ́ kíákíá. bàbá ṣé tí máa gun nípò o àlìhìn ìmọ̀ máa gùn yàn
ìmọ̀ tó gun ìmáàmù kan ọlọ́run má jẹ́ orí ibú màbá ogun àwa ó wá ṣe útúbà fá á wọ́n ní bí wọ́n ṣe wà yìí kò sí ẹni tó nímọ̀ tó mi láyé mọ́ wọ́n ń sọ nísìnyí fa àyẹ̀ ń sọ nísìnyí o wọ́n ò sì mọ̀ pé ìmọ̀gùn ni ń tọ́ ọmọ lọ́mọ ọmọ nǹkan míì tó bá lọ ọmọ nǹkan tí wọ́n fẹ́ parun nù ó wá di jimá tó tẹ̀lé ọmọ ọdún mẹ́jọ wá dìde wọ́n ní ọba ìmọ̀ ẹ sọ̀rọ̀ kan jẹ̀jọ́ mo sì gbádùn rẹ̀ kí lọ́lọ́run ṣe lọ́wọ́ nísìn ọba tí àwọn àwọn nìkan ọba ẹ máa wo ọ̀rọ̀ tó lágbára fa pé kí ni ọlọ́run ṣe lọ́wọ́lọ́wọ́ nísìn ó wá dákẹ́ ó wá dákẹ́ Professor Hamza gbogbo nkẹlẹ sí mọ́ olódà èmi máa tọ́lọ̀ ń ṣe lọ́wọ́ nísìn bàbá ìwọ́n máa kí ni bàbá rẹ̀ gan mọ́ olódà ẹ̀bọ́ ọ̀lẹ̀ kí n sọ fún yín ó wá sọ̀kalẹ̀ lórí mẹ́mbà rí ọmọ wọn àgùn ó ní tọ́lọ̀ ń ṣe ni pé oníkẹ́yìn ó jábọ́ kémi ó gòkè. Baba sì dá mi lóhùn mọ́ o kà mí la tó sì lé àlàjì àgbà agbádá ìkìbá ti bẹ́ẹ̀ bọ́ kó lọ́rùn mi nísìn títí mọ́ fi làkàlàkà o kò mi kápá mọ́ra. wáàsí mi àkọ́kọ́ kan ti ṣe wáàsí níta yẹpẹ lẹ́yìn kan wáàsí ni àmọ́ gbogbo nǹkan kọ́ lásàsí má pàtàrà rẹ rún má parun àwọn èèyàn ti parun àáfà wá ṣe ó wá fọ orin sí wẹ́wẹ́ ẹ̀yìn ìyàwó ẹgbọ́ mú kẹ́yìn bàbá chief mọ́ ẹ̀ ní parun torí bí tẹ́mi wà yìí ilé bàbá mi nì tó o bá kọ́ tẹ̀mí tó fàlájì àgbà sí ọ̀tẹ̀ èmi ló jọ mú nǹkan ní títì tí mo délé bàbá fá ntọ́tọ́ náà kó yá wọ́n ní wá máa bọ̀ ká tó wẹ̀ wá rí bàbá rẹ̀ gẹ́gẹ́ báyìí bí ọ̀fà ṣe jìnnà tó jọ náà mo rìn ní 25 minutes torí mo travel láti Kaduna báyìí mo dé ní mo kàn gbọ́ gíríńjẹ́ bàbá tí mo wá kí n tó lọ mo wá dágbére bí náà mo gbọ́ mo ń lọ Kaduna mo wá ṣàdúrà kanjọ́ náà mo ní ẹ̀ẹ́sìn àjìnà bàbá kan mi rí ni mo ní nǹkan dé. ní yàrá apá bíi tó kángun lẹ́yìn yẹn ìgbẹ́ ní kí bàbá ṣe ń jọ náà yàrá bíi lápá bíi tó kángun yẹn àbí ìgbà ni kúrò lójú ẹni tí ó jà ọ. aláyọ̀ ẹ̀ sánà ìyá káyà rẹ̀ dá. èmi ń ṣe báyà fẹ́gẹ̀ nínú ilé chíkíchíkí. fẹ́ẹ̀nẹ́kà. wọ́n máa ṣàṣì àjọlọ kégbà náà ń kọ́ tí wọ́n tọ̀ra gànà àdájí àgbà wọ́n fi wọ́n àtàwọn nù yàrá. ìwọ́n tó kàn kọjá tó ń pé bàbá ó dàbọ̀. فإنك لا تخفى من الله خافيا. ẹ já sọ yìí lónìí ẹ máa kírun àti ń kírun èmi ló mú ọ̀pọ̀lọpọ̀ jábọ́. àṣì àkọ́kọ́ tó yẹ ká sá fún iyyaka war-rada. iyyaka war-rada. ọ̀nà kí ni àkọ́kọ́ bàbá mi alẹ́ ó jìbù gbogbo ẹ̀dá tó bá jọrọ ẹ̀ lójú tí ń wòyàn bìtì yóò parẹ́ kó tó kú ni. jẹ̀mọ́ kí lọ lè nítọ̀ fìrí gíga ẹlòmíì ẹ̀yin lẹ́ni ń sọ báyìí pilot bó o lọ ṣe tó wá rí pẹ́lòmíì tó nǹkan jẹ̀mọ́ ìwò bìtì tó kó bá kìnìún ìwò bìtì kó bá kìnìún ni ebi ń pa kìnìún jọ náà báyìí gbogbo ayé wá ń sá fún un tẹ̀wé kìnìún yí lórí kò wá rí ẹran kó pa ló bá rí ọ̀fun bàbá wa national missioner ló bá kí ọ̀fun mọ́lẹ̀ báyìí ó lọ́ọ̀ tí ẹ̀ yí omi àbí kí n pa ọ́ ọ̀fun ò ní mọ́ pa mi ń wúlò fún ọ lọ́nà kìnìún lé mi lọ́nà wo ọ̀ tẹ́ kan náà ó kàn bínú sọ́nà ni
ìwò bíntì olówó ń wò yàn bíntì lónìí bàbá olówó ń wò yàn bíntì sáwà jíyà rí òká tó jọrọ ọ̀dẹ̀ kan bẹ tá àti rúgbọ́n àrò korí kò wá fún alówó ó ní alọ́pọ̀ ọlọ́pàá tí ó mọ̀ ọ́n bàbá ó ní alọ́pọ̀ ọlọ́pàá àwọn apolówó wọ́n fẹ́ tà mo sì lówó tí mo lè fi rà lọ́wọ́ pé ilé tá àti roko ẹ jí rà gbogbo ilẹ̀ máa wò bíntì wọ̀rọ̀ ní kéèyàn ó pè ọ́ láago méjì àárọ̀ ó sì pè ọ́ ẹ̀ṣẹ̀ ọ̀jẹ̀ ìsún ni ó ti wọ́n bíntì ó ní padà tọrọ jẹ lọ́wọ́ lọ́kọ́ tó kù. jẹ̀mọ́ kíláàsì ẹlẹ́jì ẹ̀gbà tá a lọ bàbá àníjọ́ kẹ̀nìkan ń bá bàbá sọ̀rọ̀ wọ́n fọ́ gbá wọn láà àwọn ọmọ àṣẹ àgbáyé tí wọ́n ṣe sábà ń ràn lẹ́yìn láti mọ̀ pé wọ́n fẹ́ sọ̀rọ̀ àwọn jábá ìkìgbà bàbá ṣùgbọ́n ọ̀rọ̀ bí kàní tó ní ń ràn lẹ́yìn wọ́n fẹ́ kàn láà rahimahullah rahmatan wasa bàbá ló bá sọ fún lẹ́lẹ̀ lẹ́yìn oṣù mẹ́fà wọ́n bá dé òbìrìkí kíní nẹ́ẹ̀tì yẹn ó bá mú kìnìún ní bá tún ké ọ̀fun kan jáde ọlọ́rọ̀ ẹ̀mí tún ké lónìí igbe wèrè ksk ó bá lọ bá ṣe kò ní ìmọ̀nù yorùbá ní pọ̀pá ẹ̀rù a máa fi wọn ikú obó yẹn tọ́ba ikú obó tí o bá fi dùn kò ní sá fún ọmọ ọ̀tẹ́nu ní ọ̀fun bá ní bàbá ṣé mo lè yọ yín olórí ìrèké ọtún bẹ̀rẹ̀ wèrè olódàjẹ́ ń dúró tì í gbàtẹ́bí padà àyè kan ó ní sẹ́ yọ yín ó ní ẹ̀yọ́ mi tẹ̀ bá yọ mi tọ́ ọba lágbára ọ̀fun ní tọ́ sọnù ó bá mú eyín bá fi ń gé net oge ó ní ẹ máa lọ ó kàn nà wọ́n lẹ́ẹ̀kan náà ni ó ní jọ́tọ̀ wù mí kínkínní bí mo ṣe mọ́nu lónìí bí mo ṣe tó lọ rí látàtàkì man dunaka. látàtàkì man dunaka. فلكل شيء مزية ǹjọ́ tọrọ ń wáyé nù wọ́n kà yókù ilé tẹ́ tí kàlà wà yìí ẹ̀yìn yàwó ní náà ṣé mo lè fún yín ní tí ń sẹ́ gbà wọlé ọmọ rẹ tí tó tóbi lọ́yẹ̀dẹ̀ mọ́jọ rẹ lójú sọ pé ní ìyálé tọmọ rẹ ò yàn gbogbo tí ń dà ọ́ pé ìwọ́kẹ́ ń dà pé àgbáríkà ọmọ rẹ náà ń dà pé ọwọ́ ọ̀nà tí ó máa lọ ru àmọ́ lólóbìnrin ọmọ ló yọ ọ́ lóko ẹrú mọ̀nàkà ẹ̀. àṣà ọ̀pọ̀ ọmọ rẹ ló ń gbèrú bọ́ kalẹ̀ lọ́ fi ń yọ̀ ọ sì wà níyàwó ilé máwùn ẹbí tí ó tún lè bí tí ó ju ọmọ rẹ lọ àbí wọ́n tọkọ rẹ ní láárí oníràgbò fún mọ̀lẹ́bí ó lè tẹ́ jẹ́ ń tó ẹ má sọ́dọ̀ lòsìá onínú ọ̀la ńkọ́. àṣẹ tí ń fàpanu kéèyàn owó kókó jọrọ ẹ lójú pé kò sí pa àfẹmí tani wọ́n. bàbá mísẹ́nà ẹ̀jẹ̀ yọ̀rọ̀ yín lò owó tẹ̀kan tí a lọ pé àwọn fẹlẹ́mu lágbè tí a fẹ́ sílé ń jọun lọ́mọ sí ń kó sákó ẹ̀yìn ọkọ̀ ọjọ́ náà tí ẹ̀kọ́ má dàgbà lémi sí i onífin róbìn lọ́jà nísìnyí ẹgbàgbé ẹ̀ gbogbo ilé títí ìjọ náà ọmọ tálíkà ti rà tó ti dáwó ó wá tán kọ́ ní bó ṣe wù gẹ́gẹ́ pé ń rà lé bàbá yín bí tí bàbá mi ti sọ dẹ́rí mo fẹ́ ra lé náà. ṣé mo lè bọ́ síbi ẹ̀kejì. aláyọ̀lẹ̀ ọ̀sán. bàbá mi náà ní sọ bẹ́ẹ̀. ìyá káwàdà. my lord bàbá Sheikh Daud. ọlọ́run bá kẹ́ wọn sí i ọlọ́run wọlé ayé orí tẹ́tí dùnnú. ẹdín mẹ́kàmá ọ̀rọ̀ tí ìyá ànábì sọ torí taraktu khaira dọ́tọ́ bẹ́ẹ̀ lọ bọ́lọ̀ ó ní mo fi ọmọ lórí ire kalẹ̀ ọ̀la tó tọ̀ra mo bí ọmọ tó mọ́ ó ní wọn kúrò ní wà díkìrì báàkì àmọ́ látàárọ̀ ọmọ ọkọ mi ò ní parẹ́ ẹ ti dépò bẹ́ẹ̀ ọmọ náà júwèé ẹni tó bí ó kọ bàbá máa sá ara ọmọ náà tó ti ká padà. ayé ìsánà. ẹlẹ́ẹ̀kejì dá mi ló mọ́ ni mo ní kọ́ mọ́ fà parun alhasadu
má ṣe kéta o bàbá kéta kéèrò kì í jẹ́ àsùn ṣé ọmọ tí ń jẹ́ kéta dá mi lóhùn kọ́mọ fẹ́ rí tó dá alára ọmọ làkejì èyàn sì kọ́ ní ọwá sunujọ́ ṣé kí ìyá rẹ̀ kú ta ni bàbá oníkan àwọn wo kéta yìí lónìí kò wá síbi tí ò sí mọ́ ń bẹ láàrin olówó ń bẹ láàrin olòṣì ń bẹ láàrin àfà ń bẹ láàrin ọmọ kéwù àwa ń dààmú káàkiri àwa nísìnyí mọ́ àwọn àfà ní kéta débi pé kápẹ́ náà tó wà lọ́ọ̀kan wọn ló wúlò wọn ni àkọsẹ́ ní ó dá aládùúgbò yìí ẹ máa lọ lẹ́kẹ̀ẹ́dógún kéta nù àfà kọ̀ọ̀kan wọn ibi tá a gúùdù sí kéta ni ò já bára wa ṣe. tọ́ba sì fẹ́ kọ́ lówó mi ò pa ọ sọ fún pọ́ ọ̀rá lẹ̀ ìwọ kọ́lé ẹ̀dá pé ìbá sórí ibú kó lówó tún máa bínú gate man rẹ̀ kó fẹ́ kọ́lé ta ló yẹ kó kọ́ fún olówó tó ní kẹta fa wọ́n sì gbàyàwó dírẹ́fà wọn ìwọ ló yẹ kó fómi tó sọ̀rọ̀ ǹjọ́ yìí ìwọ lábẹ́ kí ló fi bọ̀ bó lọ sí máa dáyà dé náà ẹ wo kẹta àtàrò pín òfò dírẹ́fà náà wàá dán nìkan lọ́gàá gbogbo ọ̀n tẹ́ ẹ ṣe o wọ́n kọ ẹgbẹ́ yín sí tírélà ń pa yín dànù. yóò kàn tẹ bírèkì òjijì ni ìfúnpá rẹ̀ sì ti ga tẹ́lẹ̀ yóò kàn já dànù ni látòjú ọlọ́nu ẹ má ṣe kéèta mọ́. bẹ́ẹ̀ lọ́jọ́ ẹgbẹ́ kọ́ aníkèéta àwọn àfáà gidi òsì kọ́ aṣáájú àdánwò kọ́ aníkèéta gbogbo àfáà tí máa ń ṣe kéèta olómọ ibi tó yà sí. èmi lọ jẹ yó gbogbo àfáà àgbààgbà jọ̀hún tí wọ́n bá ń sin mọ́ lọ́lé ọkọ àfáà tí ń lò gbàgbé wọn ni wọ́n pè kó wá sí wá sí. nísìnyí rán ni wọ́n lọ mú àfáà tí ń lò gbàgbé jẹ pé wá yẹ mi sí àfáà mọ́ lónìí. ṣé mo lè wí kẹta o oníkálukú má mi kàn àṣìṣì ìbẹ̀rẹ̀ wá sí. ìsánà ìyá ẹ̀kọ́wà rẹ̀dá. wọ́n tún wá sọ kọ́hún alìnàbà wá sọ alìnàbàtù àrùjúù mínà kúlì ìlàmọ́là olíkúlù tún wá sọ gangan nù. ìnákẹ́lẹ́ تخفى من الله خافيا. ṣé mo tún léwí àbí léwí mi àṣọ ẹ̀gbọ́ kéèyàn ó níwọ̀ra ìwọ̀ra kọ́ọ̀ fẹ́ kó dá fẹ́ lómi bàbá ẹ kọjá gbàtí bàbá wa kékeré ní 5 bàbá wa sálámà pé ṣé ò sí nǹkan àbò tí kú lọ́fà ni wọ́n ń ṣàdúrà wọ́n ló ń wọlé bàbá kódà ń jọ́tẹ́ bá náà rọ́jọ́ àkíyàmọ̀ àfa àgbà ó dúró báyìí bàbá ó dúró báyìí ìwọ náà ó dúró tìyàn báyìí. ẹ wo àdúrà tó kọjá káfowó rà lẹ́nu ẹni tó ní nǹkan sáwọn tá a wá ṣe lébìrà nílé wọn wọ́n mọ kí lébìrà ní àwa sìngbà ní èmi la jẹ́ ẹ̀yà láì mórí ọmọ kéwú bàbá 109 ló kúnlẹ̀ lẹ́yìn kẹfẹ́ kọjá lára ajá àgbà kẹsẹ̀ sí ìtì ọkọ̀ báyìí ta lórí ọtẹ́lẹ̀ bẹ́ẹ̀ yóò bá tiẹ̀ sakọ àjọ ìdẹ̀ tí wọn bírú rẹ bàbá pòfẹ́sọ̀ níye dókítà níye wọn nu pòfẹ́sọ̀ láti Amẹ́ríkà nù ọmọ alájí àgbà pòfẹ́sọ̀ ní Amẹ́ríkà tó ní hospital tó tóbi jù ní US obìnrin olóṣọmọdé gbàgbà lọ́wọ́ ọkùnrin ọmọ sẹ́pùsọ̀ fún yìí náà ọmọ pòfẹ́sọ̀ lóbìn tọkùnrin ń kó fáìlì tẹ̀lé kí wá sí Nàìjíríà tẹ́tí gba Toronto. bẹ́ẹ̀ bá sí èrè ajá ní àfáà tójú ń pọ́n wọn èmi lágùn ẹbí tí mo ti yarú rẹ mẹgbẹ ẹ dá mi lónìí dókítà níye dókítà ẹnjìníà níye ọ ní
nígbà tí kọmíṣánná wọn náà ti jẹ́ láìdẹ̀ yìí kì í ṣègbà tí a kẹ́ máa fún yẹn lásán mẹ́rìtì náà fi fún yẹn jọ náà lọ́hùn ní ẹ ti jẹ́ gbogbo nǹkan ní ẹ jẹ́ lọ Sókótó lọ pọfẹsọ kéèké lọ káàkiri ayé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà jẹ̀mọ́ omi ilé àfáàrẹ̀ ò bá jẹ́ òkun máa dá síbi ìtìẹ́ sí níjọ́ tó bá ru ilé rẹ̀ ní òyàgbà èmi dá síbi sílẹ̀ Àlàjí àgbà mo tí mo gbà ju òkun lọ bàbá sí é mọ́ o nínú àwọn ìmáàmù tí ọlọ́run dá sí Nàìjíríà bàbá sí é mọ́ ó kú ní mọ́mọ́ fàjòkún bẹ́ẹ̀ à ń sọ̀rọ̀ lọ́wọ́. ẹ gbà bí ẹ á sì kí bẹ́ẹ̀ bá. gbogbo tí wọ́n á wí náà àlùbáríkà Àlàjí àgbà ni. ẹ má ṣe kéé tafa ẹ jẹ́ ayọ́nu síra wa ká gbà fúnra wa pé gbogbo tá à ń ṣe iṣẹ́ Ọlọ́run ni a. títí máa ń fa ọjà máa àìsáà kéèyàn máa ṣàbúrú fúnra ẹni ṣé ẹ máa ti ń jẹ́ aburú ẹjẹ́ ṣàbúrú tó wà láyé lónìí. ká pété yẹn lọ́dà tí ì ṣe tiẹ̀ kó sì mọ́ bọ̀m̀bẹ̀ tí ó fi kú. my lord ká kún yẹn ní ọ̀dà yóò wá wẹ̀ kò ní mọ́mọ́ tí ó fi kú láyé rẹ̀ aburú ni jẹ̀mọ́ ẹ má jà á débẹ̀ má jà á débẹ̀ ẹ jẹ́ ń gẹ́yìn mọ́ torí àsìkò al-inaba. A'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim. Wa anibu ila rabbikum wa aslimu lahu min qabli an ya'tiyakumul 'adhabu thumma la tunsarun. Gbogbo yín mẹ́sẹ̀jì Àlàjí àgbà. Wa anibu. Gbogbo yín ẹ padà. Ila rabbikum. Ẹ padà ẹ̀yin àfà èyí tẹ́ jẹ̀gbẹ́ ń tó. Kílẹ̀ tí ìpè nu ọkọ̀ Ọlọ́run kẹ́tù tó lọ máa sùn níbojì òkú. Ọlọ́run jẹ́ ńlá àlùbáríkà o. Àmín. Kì í má gẹ̀rí èèyàn kí n tó rówó náà. Ṣé wù ká máa lílà àlùbáríkà ògórí èèyàn tí wọ́n fi rówó náà. Àmín. Ọlọ́run jẹ́ ńlá àlùbáríkà kì í má gẹ̀rí èèyàn kí n tó rówó náà. Ṣé wù ká máa lílà àlùbáríkà ògórí èèyàn tí wọ́n fi rówó náà. Ọlọ́run jẹ́ ńlá àlùbáríkà. Àmín. Kí má jẹ́ rìn èèyàn kí n tó ráyé gbé. Àmín. Ṣé wà á dá àmà lálùbáríkà ò jẹ́ rìn èèyàn tí wọ́n fi ráyé gbé. Àmín. Ọlọ́run jẹ́ ńlá àlùbáríkà kì í má jẹ́ èèyàn kí n tó ráyé gbé. Ṣéfù àdámà lálùbáríkà ọ̀jẹ̀ èèyàn tó fi ráyé gbé. Ọlọ́run jẹ́ lálùbáríkà kí má gbajú ẹ̀ kí n tó rówó náà. Babalàgbà àjí lálùbáríkà gbajú ẹ̀ tí wọ́n fi rówó náà. Ọlọ́run jẹ́ ńlá àlùbáríkà kì í má ṣe gbájú ẹ̀ kí n tó rówó náà. Babalàgbà àjí lálùbáríkà ọ̀gbájú èèyàn tó fi rówó náà. Olẹ́gbọ̀n nísìnyí ó burúkú jù kan ọmọ kọ́kọ́ àfàṣìwé pátákó ní ọlọ́pàá wọn ò ní wàásì rẹ́lẹ̀ wọn ò ló sì wàásì ọtí wọn ní kí ló dé nígbà tí wọ́n mú wọn bá tí ń bòkú lókun òkú tí ò sí ń pa lára ẹ̀ mọ́ ara òrìn ọ́ èmi nà ń lé tó bá jẹ̀mọ́ kábílẹ̀ Àlàjí àgbà ní kọ́lọ́fín ni ikú ní al-mautu yakshifu asarakum. Tí a bá rí nǹkan mọ́lẹ̀ nù àgbà ilé kéwù ni ilé kí ò ní kákún fàyà ẹ tó mojú rẹ ló ti lọ nǹkan náà ti fò lọ. Ẹ tẹ̀lé mi bàbá mi kábí ní bàbá ní má jẹ́ àgbọ́ ni ẹ sọ ọmọ tó lè mojú tí bàbá ń lò. Gbogbo bàbá wa tí wọ́n ń ṣèjọba lọ́wọ́ lónìí ibi tí wọ́n jòkó ni bàbá sọ fàyè gba àwọn ọmọ ọlọ́mọ gan ju tí ẹ bí lọ.
wọ́n jòkó ní àwọn ọmọ wọlé àmọ́ jáde kápẹ́ níjọ́ náà wọ́n ní kinní kan tí ń tọ̀ nǹkan lé ta ló mojú rẹ̀ tẹ́yìn fà ń sí èrè lónìí tẹ́yìn ní yàrá ìwọ̀. الإنابة الرجوع من الكل إلى من له الكل الله sókè ọ̀rọ̀ mi nù ẹjẹ́ àpadà ọtí náà gbẹ wò nísìn ọjà gbẹ fa ọ̀yà dúdú nínú ìjẹkújẹ láti kékeré nísìn gbogbo nǹkan rẹ ti bàjẹ́ ọkàn rẹ ti rà ìfún ti rọ gbogbo ọtí mọ tí ó pa ọ ọtí ní agbọjọ ẹ̀dọ̀ rẹ ti wú. kí ni rírà ọtí ṣòfò tọ́ bá lò ṣẹ́jú mẹ́ta lójú ẹ̀kú tó ọlọ́fẹ́ lọ́tọ̀ ọlọ́dá ogun jẹ́nu tiẹ̀ ti yíwọ́ láti kékeré wọ́n ti fọ̀ pé àwọn fojú sunkún rẹ̀ torí ọtí ní àárẹ̀ tí ó pa ọ́ níbi ìlòkulò níbi ìjẹkújẹ ẹ padà sọ́dọ̀ Ọlọ́run bàbá alájẹ́ gba dún ní máa lọ Ọlọ́run dún ní máa wọn náà kúnlé ẹ̀kúnláka. ìlàlẹ́ ìfọ́sùkúrò wẹ̀dà máa dára. Fasiku Dáúdù ọlọ́run bá kẹ́ wọn sí tààrà. Fàmálì mú yé. Dòlàwù máa ń saka. Dáìlì kúlà wà ní. Bí tásítárì. Fakúrò ní Àná wàkúrò ní Hazan. Dáìlì kúlà. dáìlì kúlà. Gbogbo ń tọ́ gbé kọ́lé lọ́jà dànù. Odò tí a ní kọ́ lọ wẹ̀ ọ̀bẹ̀rù kí ọ̀nìyàn má pa ọ jẹ. Ẹ̀dá kan fún yẹn ní nǹkan àwọn ni kò láàrin ohun bí níbi tí ó ti kú ọrùn rẹ̀ nìkan lẹ́yìn orúgbó bọ̀ àsọ̀nì ebi ń pa tí ń bẹ lọ́hùn pé Ọlọ́run jẹ́ rí yẹn jẹ Ọlọ́run wa fún rẹ lọ́lọ́ bí tí ó ti pa ọ́. Bàbá èèyàn ṣe fẹ́ máa lo sẹ́kẹ́ni kó gun kìlọ̀ kó wá rí òòhùn kó wá díjú ejò tí ń sun orí igi ńkọ́. Wọ́n ní kó korí ibodò kò gbọ́dọ̀ mí tí ìparí tí ó lò ẹ sẹ́yìn gbọ́tà àlàjì àgbà báwọn ẹ fẹ́ gbẹ́sẹ̀ méjì kẹ́ bára wájú ẹ̀yìn lẹ́ẹ̀fì lélẹ̀. dáìlì kúlà. My Lord ní kí ni ẹ jogún jẹ́ fi dàbá ẹ̀ wọ́n wá ìmọ̀ ni àwọn ọ̀dọ́ wò dán bàbá Sàláàtì ní ìmọ̀lẹ̀ Khalifa. Alfa Salati ní ìmọ̀lẹ̀ Khalifa. Alfa Salati. Alfa Sàláàtì يا شيخنا Khalifa. ألف صلاة انظر يمينا ما شمالا ما مثل الشيخ ألف صلاة نعم الحليفة ألف صلاة زو يمينا ثم شمالا ما مثل الشيخ عند صلاة. jẹ́mọ́ kí lè fi ṣe o òun ṣàbòsí o òun ṣe kéèta nù ẹlòmíràn ní akí àfáà tó wọlé ìkànnì ọ àfáà wọn ló wá wọlé alábòsí ni ọsọ ọmọkàn rẹ sọ ọmọ tí wọn máa ṣe níran wọn gbà tí wọn bá bẹ̀rẹ̀ àbòsí akíọgbà àfáà tó wà lórí ìjòkó irọ́ lọ pa ọ̀fẹ́ kí àwọn tó yẹ kọ́ kí ni دايري كلها mùnáfìkì ni ọ. وأنس به تستريح. abẹ́ mi wò bàjẹ́ àbá oní kánṣẹ́ kẹ́ẹ̀kan gba máìkì ní ìsìnkú kí o gba fà ẹ gba máìkì lọ́wọ́ rẹ̀ ó mọ àwọn tó jẹ́ orí tó yẹ kó kí mùnáfìkì ni ọ̀rọ̀ tí ń bá bọ̀ náà دايري كلها gbogbo nǹkan ni ẹ fílẹ̀ o gbogbo táwọn wèrè lọ dànù àáfà àti lọ kó wálé o gbogbo tẹ wá lò náà ta lórí bí Àlàájì àgbà ta ló bí Sheikh Adam bàbá alágbàjì ńkọ́ ṣe rí bí àfa Sàláàtì ẹ rí bí àgbárí gidi ọmọ gbogbo tí ń dákọ yìí inú dé Ọlọ́run ti sọ Ọlọ́run ti sàmì ni وأنس wà á ní síbi yìí به تستريح. bàbá ẹsẹ̀ náà mi ṣe náà lọ́mọ bọ́lọ̀ nàjú tásítàrí kọ́lé bá a ní sinmi. فكل عناء bàbá alájọ kan bọ́lọ̀ nàjú fá gbogbo nǹkan wọ́n sì di àṣẹ الله ẹ̀pìdẹ́bà tí wà lájí àgbà njọ́ kan bá wà ní ọkọ̀ báyìí ọ̀sìn báyìí
ló ń kásẹ̀ ilẹ̀ wọn ké látọjú oorun afẹ́ kan kòtò níbẹ̀ ẹni tó ń sùn orí ìnẹ̀jẹ̀ tí wọn kọ̀ lọ. wọ́n tún rìn ìjọ kan mọ́tò bá yà bàrà ló bá bọ́ sórí bíríìjì ẹsẹ̀ méjì níbì nínú odò ẹsẹ̀ méjì níta mọ́tò wà lórí fúba àwọn bá bọ́ọ̀lẹ̀ wọ́n bá ti ọkọ̀ wọ́n ti kò lọ bàbá ní a ní kó dúró ní àti ìní kó máa lọ ó dáa kú òun bẹ́ẹ̀ ìgbaná torí ọkọ̀ tí kú òun bẹ́ẹ̀ ṣé o fi nǹkan bá nu ẹ̀yin àfẹ́ ìníwò ẹni microphone. dáìlì kúlà wà ànẹ́s bìhí tẹ́sítẹ́rì. jama ẹjẹ́ lomi ò lọ mẹ́ka ẹ wá wọlé rẹ ẹlẹ́fẹ́ bá tún lè ṣe ẹ kàn tẹ́ fi hàn fúnra yín lẹ́jú bẹ́ẹ̀ ìhòòrò. fakúlùní àná. jama ẹjẹ́ padà mínàlì kúlì ìlàmánlá oníkúlù milord ẹ padà sọ́dọ̀ ọba tó ní gbogbo nǹkan olóníyì innal izzata lillahi jamiha olóníyì olólówó olónímọ̀ olóní karama olóní gíga kílódé ẹ̀ lọ bọ́lá tó ní kókó lé lọ́wọ́. àtúnwárí àgbákò tó kún ayé lónìí àáfàá tí ò bá ti lọ júbà lọ́dọ̀ ẹ̀ lẹ́bọ kò gbà pé sí àáfàá àwọn ti pé wọ́n tún wá ṣẹ́fà fún yín nígbà tí ẹ ní kùránì tán ìgbà náà wà lọ baptize yín wọ́n tún lọ fomi sí yín láà ọ̀ní kùránì láà wọ́n tún wá gbàgbé nìkan tó ní tó tí ẹ̀gbọ́ gbogbo ẹ̀dá tó wà fi lè fojú kéré kùránì hakọ́ra mọ́ azọ́mọ́ Allah. ó fojú kéré tọ́nà gbé tóbi ni bàbá oníkanní máa sá wọ́n níbi tó kọ́ lọ́n gidi wà ó kọ́ lọ́n tààrà àfọ̀hùn záàtì ń bẹ̀ èmi ò lọ bẹ̀ tó láwọn àwọn tó mọ̀ nǹkan kú bí tó fi pè ọlọ́run tó sì máa jẹ́ bàbá lọ́jọ́ àgbà ní lọ́wọ́ tí wọ́n bá ṣe kúrò aláwọ̀ fún yẹn tó bá tún á dúró bàbá ò ní máa lọ sọ́ọ̀ lè jẹ yín tán ni ó lè jẹ yín ẹyọ kan náà wọ́n ké fún ọ ọba àmọ́ pàrọ̀ mọ́kọ́ wọn jẹ rí mọ́lẹ̀ wọ́n ẹyọ kan náà tó ò lè jẹ́ tán ìmọ̀nì rẹ ni ò gbàgbọ́. èmi náà wà lò tó jẹ́ mẹ́rin tí kìíní òfin agúrégé lára wa wọ́n ní àkọ́kọ́ ń bẹ̀ tó yẹ ká al-inaba ẹ̀gbọ́ wọ́n ti jẹ́ inabatul ilahiyya ksk sẹ́ńjọ́tì inaba tó ṣe pé àáfìwọ̀nù ọlọ́ọ̀yányá máa lọ nǹkan tó ń bọ̀ yìí ni tó ṣe àrùn. ìlàlá ìfàsíkọ́ wàdà máa tẹ̀rẹ̀. فما لمريد دونه ما سكن دعي كل وأنس به تسترح فكوني أنا وكوني هذا وإذا الشدائد أقبلت بجيوشها والدهر من بعد المساوة أوجعك لا ترجو شيئا من أخي أو صاحبي أرأيت ظلك في الظلام مشى معك فارفع يديك إلى السماء ففوقها ربه إذا ناديته ما ضيعك. My Lord, ó yẹ kó o tiẹ̀ bí èmi pé kí ló dé tí mo fi wá sí máàdì wá kéwù tí mo fi wálé Àlàájì àgbà kí ló dé bàbá dáàdì mi lọ ní 1987 ìmáàmù tí tó bí bàbá tèmi March 22 1987 àmọ́ kí máàcì ó tó dé ni mo ti lálàájì àgbà bàbá wá sí àdúgbò wa bọ́ gbà mí gbọ́ Ọlọ́run gbà mí gbọ́ torí gbogbo nǹkan lọ́mọ ọ̀dẹ́jà fa ọmọ tí ó jẹ́ ayé rẹ̀ ó là mọ́ gbogbo nǹkan náà fún ọ ọ̀dẹ́jà orí rẹ̀ wá burú yẹnyẹn máa dẹ́jà lọ kó máa dá afẹ́ni tí ó máa dá fún
wọn náà ló bá dá fún gbogbo èèyàn ta ní ọmọ sí rádà dáká wọn náà wàhálà tó bá ọkẹ Fásàlátì à ń pè ní ilé kan nílé asọ́nulẹ̀ balẹ̀ wa ibẹ̀ ni bàbá tí wọ́n ṣe program èmi náà wọ́n ṣe kúrúkúrú wọ́n á déwájú bàbá wa kí ló ní tó ń dààmú mo ní mo fẹ́ rí bí yín bí ní mo ní mo fẹ́ mọ̀ ṣe wáàsí àbálẹ̀ yánu rẹ qala rabbi shrah li sadri wa yassir li amri wahlul uqdatan min lisani yafqahu ibẹ̀ náà ti ju ahọ́n mi lẹ̀ mo bá jí mo bá gòkè lọ́sọ̀rọ̀ dáadùá ǹjọ́ peter tí ọba yẹn ǹjọ́ tí wọ́n ṣe mọ́sálásí Fásàlátì tí wọ́n náà ní báyìí tí wọ́n ṣe báyìí tí wọ́n rẹ́rìn yẹn ń ló wà ní nípa lọ bàbá tì ní mo ní aláàjì mo fẹ́ kí lọ́dọ̀ bàbá yìí bàbá ní ó dábàá náà torí nílé wa wọn ìjà lọ kéwú níta orí mi ló ti yí padà àwọn tó bí aná máa kó àníkéwú a sì gbọdọ̀ kéwú nígboro Ọ̀fà ẹ̀ka tí mo sọ yìí àyí kéwú nígboro Ọ̀fà lágbólé bàbá tèmi àláàfà lọ́fà àwọn ní kí ló dé alẹ́dẹ́pọ̀ lè mọ́mù àfàwọ́ kápá wa. àwọn bàbá tó bí àwọn ṣe lè wọ̀ ni. ربنا إذا ناجيته ما ضيعك. kò ṣẹlẹ̀ rí mo sọ fún yín àwọn bá ní mọ̀ nǹkan àníkéwù àwọn bá tẹ́ bí a sọ fẹ́ kéwù ní ìlọ́bẹ bàbá wa lọ bá bàbá abúlé tí bàdé kílé kún á tó tọ́ bó ṣe yẹ kí wọ́n tọ̀ ọmọ wọn náà nì ọmọ yín ló lọ kí lọ́dọ̀ Aláàjì àgbà mo múra lọ́wọ́ bàbá kú Aláàjì láàrin yí padà tó sọ náà láàmú lọ tí mo wá rí tó wá yà mí lẹ́nu àwọn ọmọ mi débì bàbá wa àgbà bàbá Khalifa Jẹta ibí ni wọ́n ń gbé lápapọ̀ bí tó bàbá tí wá jáde ibẹ̀ náà wá fi á sí kí àbò fi dé bàbá tí wá dà áwọ̀ mẹ́ ẹnu máa dàlá gòkè kánà wọ́n ti rí mi ẹ mọ́ sọ̀sọ̀ kú sọ kí ni wọ́n pọ̀ sí mi láàánú. n tó sèmi jọmọ inú ilé yìí pọ̀ mo rí nǹkan kó nílé tààrà tí ì ṣe tó le. àwọn ní nǹkan mẹ́rin jẹ̀mọ́ tí wọ́n sọ yìí ká ṣàdúrà bóun lọ sí gbádùn Ọlọ́run my lord àwọn ní àkọ́kọ́ ń bẹ̀ mahabbatuhu gbogbo tí ó bá ná lọ fẹ́ràn Ọlọ́run mọ́fẹ́jọ́ rẹ sùn ká mọ́ tẹ́kù ṣàkóà kí ló dé tọ́ ń lọ gun Ọlọ́run ẹgbẹ́ mi ti kọ́lé nǹkan n tó fún ọ tí ò fẹ́ lómi nǹkan. la tashkuranna bigayri rabbika shiddatan. ó ní Sàlátì nù. alímọ̀ wà gẹ́rù láyà àlàmù. ṣàkáwọ́tà ilẹ̀ ìbàdí kàánàmà tashkur rahima rahima ila alladhi la yarhamu. ẹ ti dá mi lóhùn mọ́. ẹlòmíì wà níbí ní ìsìn iye ọkọ̀ tá a kó wá ní rò oore tó hàn ló ń sọ ohun ọmọ tí kálukú agbádá lé ẹlòmíì ń gbàbẹ̀rẹ̀ wákàtí níbí ọkọ̀ rẹ̀ ló ń wò tọ́lọ̀ wọn fi àdéhùn rẹ̀ kàn ọ́ kù ni. my lord àwọn èèyàn ṣe mistake tó kọ àbá oore tó hàn náà ń wò ẹ mọ ìwọ́tọ̀ lálàáfíà ẹlòmíì bẹ wọ́n ní fi ń tọ̀ bẹ́ẹ̀ bá dì mọ́ kóró kíní tọ̀ yóò fọ́ ọmọ yín lára ni owó ní fi ń tọ̀ owó wọn ní yẹsà ẹ ti sanwó tọ̀sẹ̀ tó lọ aláwọ̀ máa sápọ̀ nítorí tí wọ́n jí náà tó da ẹnu olùsìkọ́ rẹ̀ báyìí tọ̀ọ̀tọ̀ tó kó wéèlì. وغيره لا يعلم. bàbá kí ló dé tá ń dààmú
mo ti sá fún yín pé aláàjì wẹ̀ ni mo tàbí àwọn lọ́nà tèmi tèmi ń tọ̀ mọ́ tiẹ̀ sọ pa mọ́ polo ẹni pa fún mi aláàjì ẹ̀wà ti tó mi. kí ló fẹ́ sọ tó fi wá yí ọpọlọ mi padà níbi tó yé mi tèmi máa ṣe rànràn èmi tí mo jí sọ́dọ̀ aláàjì àgbà. ẹja fẹ́ràn ọlọ́run o bàbá mi ẹ̀yin lẹ bí èmi ẹni bá lẹ́yìn lẹ́kẹ́ bí mi kó jáde kájọ mú nǹkan títí káwọn ẹni tẹ́ wo bọ̀ lọ́rùn ẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n mi tẹ́ ti kápá mi ni wọ́n ti sọ mí dápò kági nínú ilé yìí. àyìn náà lẹ́sìn wọlé o èmi ò mọ̀. múrísì. ǹjọ́ ní tí bàbá ó sọ mí dá bàbá ní gbogbo èèyàn ó jáde ni bàbá àlefa jẹ tó máa sọ fún mi pé bàbá sì ní á jáde àkúmọ̀ntẹ́ ẹjọ́ sọ ìwọ lọ ní bàbá rẹ àmọ̀ntẹ́ kúkú papọ̀ ìmìlẹ̀ ń bá ká ẹ̀ wá fẹ́ràn ọlọ́run mọ́ ọ̀fẹ́ràn ọlọ́run ọwọ́ lọ GRA ọwọ́ ń ronú àkànlọ́kọ̀ ọrù lé ìwọ máa burú tẹ̀ fi ń sunú rẹ oríire ò pé ọwọ́ ń sí èrè ilé ló fàyìn báyìí wọ́n kọ́ lómi bẹ́ẹ̀ tí wọ́n sunu dùnú ní èdò ní tọ́rọ ọdún ayé bẹ́ẹ̀ kọ́ náà ń kọ́lé fún ọ kó ìbànújẹ́ kó fún ọ. ṣé kí n sọ kéjì àbí sinmi ẹnu mi ń lọ má mi kàn bí ẹni tẹ́ ń lé káàkiri inú gbó. ìgé rabbika shiddata. bàbá mi ṣe náà gbà àáfà gbogbo wa. àáfà gbogbo wa lọ. tí ẹ bẹ jẹ́ àáfà àgbà ní bàbá aláàjì àgbà tó àgbàlá àáfà àgbà nǹkan sí ọ. èmi gbà fún yín o bàbá ni ẹ pé kẹ́ máa jẹ́ àáfà àgbà. àwọn aṣọ ọjọ́ tí wọlé ké làwọn ajáde ìgbà náà nǹkan aláyè òye ọ èmi làwọn fìtàn orí ibú ṣe ẹ tí ò bá dá fún àmọ́ pìtàn ni ọ̀hún pìtàn ọjọ́ orí ibú táyé rẹ ti ń bàjẹ́ bọ̀ ọwọ́ lọ ti gbé sí CES lórí pọ́n tó ń gbàwìn àgbàdo ọ̀ya pẹ̀lẹ́ lọ́mọ ọdún mẹ́wàá kankan mẹ́wàá kó ní rẹ ti burú ti pẹ́. ìlà ṣàkàwùtà ìlà ìbáríkà nàmá tashkurahima ìlà lẹ́ni ìlà yarhamu. ẹlẹ́ẹ̀kejì ẹ̀gbọ́ mahabbatuhu ẹ̀gbọ́ àkọ́kọ́ nu wal-khudu'u lahu ẹja wa tẹ̀ fọlọ́ ẹ má jà pẹ̀lú àwọn ní nǹkan mọ́ àyàn pẹ̀lú àwọn ní nǹkan bàbá àṣìjẹ́ ń pa bàbá mi ní ìjọ tí mo dé ní medical trip bá a ṣe tó ìjẹ̀mọ́ bọ́lọ̀ bá mú yàn tán àwọn tó ránṣẹ́ ní ọmọ wo òwò rẹ wọ́n gba aṣọ lákò aláàkìbà wọ́n gba aṣọ lákò lára rẹ ọkọ ní imam ọkọ ní sheikh ọ di mr tó bá yà wọ́n gba mr kó ẹ má yí padà o bẹ́ẹ̀ bá yí ara ẹ lọ nìyẹn o ọ wà dúró bí gíba ẹ ẹgbẹ́ sí ọ̀tún ẹgbẹ́ tó sì ẹ dorí kodò ọlọ́run ti ààrẹ ṣe ń gbà náà lọ. ìlà ṣàkàwùtà ìlà ìbáríkà nàmá. láì tó ṣe pé tó ọba ní kọ́ ló bọ́ ṣe tó ọ sì kú dànù. wọ́n máa fi ọkọ́ sẹ́ wọ́n máa fi eléyìí ó dé yóò kọ̀ọ̀rọ̀ sínú kiri rẹ̀ báyìí yóò sì gún ọni tí ó gún ọ lọ nù ọmọ ẹgbẹ́ tó kọ̀ ǹdẹ́mọ̀ ẹ̀ wọ́n ti kọ́ tó lọ rògùn mí ẹ jẹ́ mẹ́tọ̀ ọ̀rọ̀ àpadà sí ibú ẹ lọ bí ẹni títí ẹ bàjẹ́ ní kó tó dáa yóò ṣàlàyé ayé fún yín ẹ mẹ́tọ̀ ọ̀rọ̀ àárẹ̀ fa òní ó rẹ̀ mí ọjọ́ sinmi ẹnu ẹ bó bá rẹ̀ ọ sí àgbákò ẹ máa ṣe àárẹ̀ fẹ́ sí kéré rìn ẹ máa ṣe dága kí ni jẹ́ dága lójú àárẹ̀ tààrà owó tẹ́sì ní kọ̀kọ́ pa ọ́ lórí pé wọ́n aṣọ wọ́n ti fẹ́ lu ọ̀pá wọ́n mọ̀ sí ọ ní àbá ni iṣẹ́ ò sì yọ. ẹnjìníà rẹ́jísírà kíkálukú ó lọ tẹríba fọlọ́run kọ́lọ́run tó tẹ abantúláàsì. àwọn ọjọ́ kan méjì gbọdọ̀ rántí láyé mi nígbà tí mo rìnrìn àjò tí mo rìn lọ yẹn tí n bá rántí rẹ báyìí mọ̀ pé ayé ò tiẹ̀ jẹun pa yóò sì sú mi lójú ẹsẹ̀. èmi ní ń jówó èmi ní ń jẹ́ ìmọ̀ èmi ní ń jọba ibi tó ti hangi yín bí ẹran. kò dáa fẹ́ni tó ní gbèrágà ayé rẹ burú nǹkan sí ọ rí kí wọ́n useless ẹ̀ kan bá tiẹ̀ jẹ́ sórí bẹ́ẹ̀dì kọ̀ọ̀kan wọ́n kọ̀ dẹ́mu ẹ pé àwọn ọkùnrin. وإذا شكوت
لعباده كأنما تشكو الرحيم wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní wọ́n pẹ́ níbẹ̀ wọ́n sọ ní. jẹ̀mọ́ àti mọ̀lẹ́ wí kẹta dábì ló lé alájí àgbà ìkẹta wọ́n ìkìbálù alẹ́ yìí ọlọ́ọ̀ni ẹ wá kọjú sí ra'aytu rabbi bi'ayni qalbi ọkùnrin shakka anta hayati وسر قلبي بحيث أين كنت أنت kí ló tẹ̀ kọjú sọ́lọ́ mọ́ alájẹ̀gà fún alókọ́ ọlọ́run tá a máa fà kò tẹ́ ọlọ́run àfi tó ti lọ rú odó ìmáàmù àdúgbò tó wá lọ ọ̀dọ̀ ẹni tí ò tó wọn ni ẹ rú odó ni o àmọ́ kíní kan mọ̀ nà ẹ gbọ́dọ̀ ké o bẹ́ẹ̀ bá ké iṣẹ́ bàjẹ́ àwọn àlọ́ ọmọ màkà wá kún ní búlù bí àlejò àná wọ́n ń fọ́ ní etí láàyè wọ́n sì láti ayé rẹ̀ mà ta. wọ́n fọdá yìí fọdá fọdá yìí wọ́n fi fọdá yìí ìjàdí tó àǹtà. jàmá ẹja dojúkọ ọlọ́run gbogbo tá a gbọ́kànlé ní òtán kúlù àná gbogbo tá a bá ní ìdààmú bàbá ẹgbọ́n tó ké fún wa bó ṣe kélé ẹ̀kọ́ rí mi ṣe ń gbọ̀n. fakulu ni àná wàkúlù ni hasan. lẹ́yìn ọlọ́run kò sí tọ́lẹ̀ ní tí ò ní dààmú rẹ̀ yóò gbẹ̀jẹ́ yóò gba ẹ̀jẹ̀ àmọ́ tó dùn wọn jù ni ó gbà. ẹ wá náà bí máa kú lọ́ọ̀dẹ̀ mi ẹ bá bílẹ̀mù ẹnì kankan ẹ tó kọ́lé rẹ̀ gẹ́dẹ́ o kí ló fi ṣèdúró ìyàwó ẹlòmíì rà lábẹ́ ṣé ẹ máa tọkọ rẹ fi gorí ẹ̀ tí fi ń yọ̀dín lójú ara òun ẹ̀ ké fún àwọn ayébìnrin tẹ́fẹ́ lo fóònù olówó ńlá wọ́n fi ayé wọn kì í wọ́n tí yàrá ń tàgbàdo tó ń lo fóònù 7 million kí yàrá ju wọn sí ọkọ̀ lè jèrè rẹ mọ́ àtẹ̀yìn ìyá náà tẹ̀gbẹ́ oúnjẹ ọmọ ní iṣẹ́ wo ló ní lọ ọmọ ND1 tó ra àgbo ọdún wálé fún ọ iṣẹ́ wo ni wọ́n yára ń ṣe tó ń jójà gírí yòdò wọ́n fẹ́ já lẹ́nu ọkọ̀ nísìn fún ààrẹ tí ò gbóògùn ẹ̀yin obìnrin náà bá wí láàrin ẹ fẹ́ máa jẹ́jẹ́ kíákíá mo jẹ́rìí ẹ jẹ́jọ́ ti wọ skul ń sanwó rí ọ̀ sanwó rí àbí ó dáa náà ó ti jẹ sàárì kó mọ̀ gbàwẹ̀ tí èkú ló kù. fakulu ni àná ìparí ọ̀rọ̀ dẹ́kun anáhùn dákẹ́ báwọn ó dákẹ́ kan sí i. fakulu ni hasan. gbogbo tó a bá dìmọ́ tí ìbá sọ lọ́wọ́ ìbànújẹ́ rẹ ni ó pa ọ́. jẹ̀mọ́ níbi táwọn mi wá ayé dé ẹjọ́ sọ kíní kan fún yín oorun ò gbọ́dọ̀ bá níta èèwọ̀ rẹ̀ ló kó sùn ta kódà kò lọ mọ́kàdó ni ó sì lówó rẹ̀ ṣé wàá sọ ẹni bọ́ ni máa ń sùn ó ti gbẹ́ sàárẹ̀ sínú yàrá rẹ̀ ibẹ̀ ni máa ń sùn níjọ́ tó bá sùn ní bẹ́ẹ̀dì ní kù láyé ẹ̀yin ọ̀dọ́ kílẹ̀ ń wá ká ẹ̀kẹ́ gbọ́jọ́ ẹ̀kẹ́ kú dànù tó bá lọ dálẹ̀ tí ó dọ̀ bá wọn yóò kẹ́gun ọ̀kadà ni ó sì aago méjìlá òru ó gbọ́dọ̀ sùn ọ́nù kínní kí wàá ló wá kọ́ náà jẹ̀mọ́ kí ló kọ́ èmi ló kọ́ jẹ̀mọ́ tó ju tẹgbẹ́ lọ kí ló ní àtúbọ̀tán rẹ ti bàjẹ́ ayé rẹ ti rọrùn mọ́ lọ́wọ́ ìparí ọ̀rọ̀ wà ní ẹ̀rọ́ọ̀dù àmọ̀síwáàhù gbogbo tí ìbá sọ náà ẹ kú mbẹ gbogbo tí ìbá ti sọ náà ẹ mọ jòkó tí yóò yọwọ́ bàbá ẹ̀yin tẹ́ bí mi lẹ́wà lórí jòkó yìí ọdún mẹ́ta tó wà ní August lókè ọdún mẹ́ta tó lọ mímí wò tí n bá ní má jẹ́ àgbọ̀ ni gbogbo ọdún tó fi fún wa bí tí mo wà yẹn tẹ́ ń wò mí lójú wò mí ní mo sásìrì ò ní tú yàrá n ta kanu lè rántí mí nì ọlọ́ọ̀ni máa lọ dé fọ́ ọmọ wọ́n tó léṣe wọ́n wọlé wọ́n wọlé ọmọ kéèké wọ́n wọ yàrá wọn jáde kí lẹ́yìn ń bá ká ẹ̀sìn láàfáàní ìyẹn ṣe wé tí rárá sọ pupa òun pupa kí ló fi ṣe kí ló bí pupa nínú àṣírí kí ló bí. wọn dá mọ ẹ̀yin ẹgbẹ́ mi ní bá sọ̀rọ̀ tẹ́ ń sáré ká
kápẹ́ lágbé machine ti ń tẹ̀sí yẹn wá ní àwọn ọ̀fẹ́ lómi níbi ní tẹ́ ti jẹ síkùn yín pẹ́lẹ́pẹ́lẹ́ wọn. ìparí ọ̀rọ̀ nu bàbá wọn tẹ́ ní sọ́nù ọ̀dọ̀ bàbá Dáúd bàbá alájẹ̀wọ̀n tẹ́ ní sọ́nù kó mi ká tí ì sọ lọ́hùn kí náà fáwọn wá ká bàbá gbogbo nǹkan kíkan lẹ́wọ̀n ń lò nísìn wọ́n tún gbé kàdé wọn kẹ́ bá lè lálàáfíà kẹ́ máa dirọ́ mọ́nu ìfún yín ò rẹ́. èyí ó wá dìyẹn mọ́nu àwọn ọkùnrin magiribi ó kàn kí ní 20 ni ìlú onídàkọ́ rẹ̀ fún ẹni ìwọ́n ló máa tán dì mọ́nu. ẹ̀yà tó wá darúgbó lọ jìjì èmi ò tiẹ̀ wá mọ̀ ìgbàsílẹ̀ dáàdì mi tó dáa tó kọ́ àṣewèrè kan bẹ́ẹ̀ tí mo rẹ̀ ló bá di nǹkan mọ́nu tán búlọ́ọ̀kù kínní òkè mọ́lẹ̀ ó ṣèṣì ní ìkejì ìkẹrù ìkẹta mo lé lẹ́yìn ti kọ́ létọ́ o lẹ́nu ká wá ní nǹkan báyìí lólùmọ̀lẹ́ tó sálápọ̀ yọ̀ǹda gbogbo sẹ́mọ̀ lọ tòun ló ti fọ́ búlọ́ọ̀kù lórí 8 kí wọ́n láì parí ilé gbogbo ẹ̀yìn ọ̀dọ́ àfa 10 tí ló sẹ́ ẹ̀ wá kí àṣùbà lórí 50 mo ní wá fi ń fọ̀ lágbàdo kí ẹrù kú bàbá. ẹ dákun jẹ̀mọ́ ọtí ṣe débi àfi ń lo sẹ́ ẹ dá mi lónìí ẹ̀yin tẹ́ ẹ̀hán kọ́ ọlọ́run tẹ́ ẹ̀hán kọ́ ọlọ́run la yamassuhu tanzilun min rabbil alamin ẹ wá mú ọtí ẹ̀mí fọwọ́ kọ́ ọlọ́run níbi tẹ́ ẹ̀hán aláwù sí ẹ dá ọ̀ràn mọ́ràn ọtí káyọ̀ fọ wàhálà ọtí káyọ̀ ṣe kíni káyọ̀ fọ wàhálà alukurani níbi tí o mọ̀ lónìí nù abẹ́ ọlọ́run bàbá wa àgbà lọ́run bàbá wa àgbà torí bàbá mọ́gàjí tí wọ́n lọ yìí abẹ́ ọlọ́run bá a kẹ́ wọn bá a gẹ̀ wọ́n o ẹ̀ ṣe á mi kò dùn mọ́ mi o ẹ ṣe á mi dáadáa ìlàhí. ẹ farabalẹ̀ kí a bọ́ ṣàdúrà fún wa o. ilayka ladal isari wal yusri afza'u. ṣé wọn oníkan al-Khalifa ẹ máa bẹ dáadáa kí ni ṣẹlẹ̀. rẹ́jísírà kí ni ṣẹlẹ̀ bóòlù orí. ọ̀fàkùnrin ẹ̀fàpàtì wà á tàlẹ̀ mọ́nà jàtí lọ́kọ̀ọ́fì àtàtà símáàrún. ọ̀dẹ̀ táwa gbé ni ẹ̀rẹ́ fúrúgbìn ni ọ̀dẹ̀ tó gbá gbé ni. ìlàrí àjíǹde. ọmọ wálé ni mí. àbábíkà ìnàní. mo kí sẹ́kẹ́tìrì wa àgbà fún gbogbo àṣàrò Islam lágbàáyé. àṣírí ìdánilò. ìyá tó bí àṣàrò Islam ni mo sọ fún national mission náà pé oyè màmí ilé wa wú nílé wa ìyàwó mi tó lé lẹ́yìn mo ti dúró dè yìí fẹjọ sátọdẹ ni ìyàwó mi gba láwàní ẹ máa gbé bọ láwàní ẹyẹ mo gba tayọ̀tayọ̀. màmá mi joyè ní Àlàjí àgbà àwọn ènìyàn àdínà sọ́dọ̀ Ìsìlámù Ọ̀fà ìyàwó mi náà tún wá joyè ọ̀tún ìyá àdínì gbogbo Nàìjíríà nílé Àlàjí àgbà kan màmá mi àti ìyàwó mi ló joyè èmi náà sì joyè mo jẹ káàdì ní àgbà ní Àlàjí àgbà. إذا لم تعفوا عن غير محسن فما لمسيء. ọlọ́mọ jẹ́ nǹkan yìí sí Àlàjí àgbà láyé mi. ẹ sí àmì dáadáa wọ́n dákun dọ́lì kìyàmọ̀ má yọ mí kò lára Àlàjí àgbà. láyé àjíní mi náà bíkà ìnáni. tọ́ba kẹ́mi parí jájọ wọn yàrá kan náà wọ́n là ní sẹ́kíní mọ́ kí tó máa bá ń tọ́ mi lọ. bó ṣe wù èmi nù ìyẹn gbọ́dọ̀ mọ iyì ibi tó ti jẹ́ èso wàá tọ́ mi sí yóò ha ọlọ́run ibi tẹ́ mi jẹ́ èso ni.
àbí kí n máa bomi rín. أسير mítìnì wo lẹ tún ṣe. ذليل خائف لك أخضع. mo ti rádọ̀ náà nìyẹn yẹ́yẹ́ KSK. ẹ ṣeun àfa àtúnṣe àmì ẹ gbọ́dọ̀ tóbi náà kan náà. alhamdulilayi rabbil alamin arrahman arrahim. ẹ mọ̀ ẹgbẹ́ tó máa mi lójú mi àwọn tó ṣe yé ni ọlọ́wọ́ jò dáa fún wọn sí i wọ́n ní ẹ má kí n lọ́fà àmọ́ wa náà kà owó lórí àdúgbò wò lẹ́yìn tí ń dúpẹ́ ní alájà àgbà wọn ì ń gbé eléyìí lẹ́nu bàbá ni wípé àwa náà ń dúpẹ́ pọ́lọ́hún lọ́dọ̀ wa lẹ kángun sí ẹ kángun sọ́dọ̀ wa nílọrin ẹ wá kángun sílé ará àgbàjì bọ́rọ̀ yóò bá yí padà bàbá yóò máa dá sí i lórúkọ bàbá wa Khalifatul Adabiyin bàbá wa alájà àgbà tèmi mo rò pé bá ń wí bẹ́ẹ̀ dáadáa ni adúpẹ́ farabalẹ̀ mọ́kànjú oríire yìí yájọ ṣe ni lákọ̀ọ́kọ́ bàbá láwọn dúpẹ́ fún gbogbo àwa tá a wá bá wa kẹ́dùn lórí n tó ṣẹlẹ̀ sí wa yìí àwọn ọmọ inú ilé wa ilé aláàgbàjì àwọn jẹ̀mọ́ wa ní kọ́bátò mẹ́ríkàzì yìí bàbá wa prof ni wọ́n sọ bẹ́ẹ̀ níjọ́ tí bàbá Khalifa tàkọ́kọ́ jáde láyé pé ọmọ inú ilé yìí làwa náà bàbá ní àmọ́ lórí òbí ò bá yí padà yóò mọ̀ dá sí ni bàbá yẹn sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan jẹ́ sáré lẹ́ẹ̀kan mọ́ ẹ̀ ń fi prof hàn wá àrọ́mọdọ́mọ alájẹ́ àgbà lónìí Habiba ìyá ọlọ́lẹ̀lẹ̀ àrọ́mọdọ́mọ lòun ọmọ milord ọmọ bọ̀dá ní ìlú Amẹ́ríkà ìwọ̀n ń ṣe medicine lọ́wọ́ ní York University l'Amẹ́ríkà the prestigious Harvard University wá pé kó wá ṣe Masters of Science in Bioethics ó wá graduate pẹ̀lú 4.0 ní Harvard àrọ́mọdọ́mọ alájẹ́ àgbà lòun Habiba ọlọ́run ojú ọmọ dá sí gẹ́gẹ́ bí ìṣe níjòkó yìí owó tẹ̀lé kọ ní o ṣe mọ̀ pa mọ́ra wa ọwọ́ bàbá lélẹ́yìí ti jáde bàbá alájẹ́ àgbà wọn lápò yín ni kó sì máa lọ ẹ má lẹ́nìkan kan ó gbà lọ́wọ́ mi ẹ gbà bẹ́ẹ̀ ẹjọ́ máa lọ bẹ̀ ṣe eré léyìí grand card ọgbà fún mi èmi ní máa ná wọn lówó ní gbogbo òde bí wọ́n ti débẹ̀ mi ì náwó mọ́ wọ́n tún wá ń ṣe bẹ́ẹ̀ lélẹ́yìí náà nísìn á bàbá ṣe tán ká lọ́ọ́ ṣètò bàbá ṣe ṣe mi ò ń dá padà fún yín ni o owó eléyìí gbogbo lé àfa ayára nìkan wọ́n mọ̀ owó gbogbo lé tèmi mbẹ́mbẹ́ KSK mbẹ́mbẹ́ Ahmed fọlọ́nsọ tiẹ̀ gan mbẹ́mbẹ́ Ìmámù Ládéwọlé mbẹ́mbẹ́ gbogbo wa yẹn gbogbo lé kódà bàbá tó ní ilé gan tí wọ́n mbẹ́mbẹ́ bàbá tó ní gbogbo lé bàbá Habibullah kọ́ wọn làpọ̀ yín ẹ̀ fi sápò ẹ̀ rẹ́ léyìí lára àwọn tá a jọ jẹ́ ọmọ olókùú làwọn bàbá Khalifa ní kán mo sọ fún wọn pé ẹ̀yin lẹ́yìn rò pé ibìkan wọn jòkó torí mo lè padà rán wọn ń sẹ́ wọ́n fi lémi ní sọ̀bí tí wọ́n jòkó bàbá Khalifa ní kán owó tí wọ́n náà dó gbogbo lẹ́nu 50,000 naira ẹ̀dá sápò gbogbo àwa tá a wá yẹ́yẹ́ àfa àwa láti ilé Salati àti gbogbo ohun tí jẹ́ ilé Salati lápapọ̀ ọ̀rẹ́ wa Misbahuddin Muhammad Awal Malmag bí ó bá yí padà yóò máa dá sí ni bàbá wa vice chancellor mo fẹ́ ní Muhammad Kamaldeen University of Ilorin Professor Ẹgbẹ́wọlé Dr. Suleiman Zulugambari 20,000 naira Adékílékún 20,000 naira ok tí owó ti prof nìyẹn 20,000 naira vice chancellor sí àrùwá ní Sharia court ìní sọ pé sàlá náà lónìí mà àwọn náà 5,000 naira Dr. Suleiman Alhaji Mansur Kadiriya ara ọmọ olókùn náà 5,000 naira Alhaji àǹtí dẹ̀ra nù àǹtí dẹ̀ra látẹ̀kọ́ ọmọ bàbá àwọn náà 10,000 naira ló kọ gbogbo àwọn ọmọ bàbá ẹsìn wọn àti ń dẹ̀ra ẹ̀ nífẹ̀ẹ́ náà kù tọ́ bó bá àlà bàbá wa ìmámù wa alálùbọ́sà 2,000 wa ti débẹ̀ bàbá wa àwọn Qadis Sharia court 20,000 naira lọ́la pẹ̀lú ògbó ọlọ́run láago 10 lè tó bẹ̀rẹ̀ a sì wá pàdé bàbá wa àfáà wa gbà bí ọba ṣe wíhun àfáà wa wọ́n ṣe lè lára lẹ́mí international missioner fún Jamaat Ansar Islam in Nigeria wa nawahiha home and abroad àfáà wa Abdul Mumin Hanafi Yusuf Ayara Al-Adabi pẹ̀lú àwọn bàbá wa ìmáàmù àgbà tí wọ́n mọ̀ darí ìjòkó bàbá alálùbọ́sà mo ti sọ àfáà yìí gbogbo ẹ̀yin àlejò tẹ́ bàbá wa Àjànàkú àwọn ọ̀rẹ́ bọ̀dá mi nù Alhaji Túndé ọmọlẹ́yìn Alhaji Ahmed Ghana 10,000 naira gbogbo ẹ̀yin tẹ́ wà too numerous to mention adúpẹ́ àmọ́lóore
wọ́n ní a ṣe Rabbana mẹ́tẹ̀ẹ̀ta Rabbana atina min ladunka rahmatan wa hayyi lana min amrina rashada Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar. Alájà Àjànàkú náà ti mú wá. bàbá wa àgbà ẹjọ́ o èmi ò kọ owó tí wọ́n ná o àmọ́ èmi ò kọ owó tí wọ́n ná àmọ́ súnmọ́ lèmi ti jáde nínú àgbàlá yìí bàbá èmi ti bọ́lọ̀ ń dá mọ́jọ́ màkáàdì nínú ilé lèmi kó o lọ fọwọ́ ìrìnà tó bá dá sínú nínú máhàdì wa níbí ní súnmọ́ tí bàbá èmi ní kọ àṣẹ ni gbogbo yòókù tẹ náà kó máa lọ ọbẹ padà yányán ẹgbà plus gbogbo tó bá ká ẹyà àfẹ́ràn sílẹ̀ ṣùgbọ́n àdàrọ̀ bíkà.